Olúwa ẹ tóbi, o, ẹ tóbi. Kò sẹ́ni tá lè fi ṣàkàwé rẹ̀ o, ẹ tóbi. Kò sẹ́ni tá lè fi ṣàkàwé rẹ̀ o, ẹ tóbi. Olúwa. Olúwa ẹ tóbi, ẹ tóbi o, ẹ tóbi. Olúwa ẹ tóbi, ẹ tóbi o, ẹ tóbi. Kò sẹ́ni tá lè fi ṣàkàwé rẹ̀ o, ẹ tóbi. Kò sẹ́ni tá lè fi ṣàkàwé rẹ̀ o, ẹ tóbi. Olúwa. Olúwa ẹ dá wa o, ẹ dá wa. Olúwa ẹ dá wa o, ẹ dá wa. Kò sẹ́ni tá lè fi ṣàkàwé rẹ̀ o, ẹ dá wa. Kò sẹ́ni tá lè fi ṣàkàwé rẹ̀ o, ẹ dá wa. Olúwa ẹ dá wa o, ẹ dá wa. Olúwa ẹ dá wa o, ẹ dá wa. Kò sẹ́ni tá lè fi ṣàkàwé rẹ̀ o, ẹ dá wa. Kò sẹ́ni tá lè fi ṣàkàwé rẹ̀ o, ẹ dá wa. Olúwa. Thank you, Jehovah Almighty. I thank you, Lord. I thank you, Lord. I thank you, Jehovah Almighty. I thank you, Lord. I thank you, Lord. I thank you, Jehovah Almighty. I thank you, Lord. I thank you, Lord. I thank you, Jehovah Almighty. Bí mo bá ti kú, kò yí Ọlọ́run nípò padà. Àìkú mi kò yí Ọlọ́run nípò padà. Torí pé mo wà yàn ó Bàbá. Ẹ̀rù jẹ̀jẹ̀ bàbá aláàfin àbọ̀bọ̀lá. Ẹ̀rù jẹ̀jẹ̀ bàbá o aláàfin àbọ̀bọ̀lá. Àwọn ọba láti yóò darẹ̀ lórúkọ rẹ̀. Ẹ̀rù jẹ̀jẹ̀ bàbá aláàfin àbọ̀bọ̀lá. Ẹ̀rù jẹ̀jẹ̀ bàbá o aláàfin àbọ̀bọ̀lá. Àwọn ọmọ láti yóò darẹ̀ lórúkọ rẹ̀.
tó gbàjọba ilẹ̀ ọba sára rẹ̀ rèé. Ìyẹ́ Ọlọ́run wa, ọba tó gbọ́ àdúrà. 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 Gbogbo ọ̀nà ẹ ṣé, gbogbo ọ̀nà ẹ ṣé o bàbá. Gbogbo ọ̀nà ẹ ṣé, gbogbo ọ̀nà ẹ ṣé o bàbá. Gbogbo ẹ̀ lọ, gbogbo ẹ̀ lọ, gbogbo ẹ̀ lọ, Olúwa ìgbọ́dọ̀ pẹ́yẹ. Gbogbo ẹ̀ lọ, gbogbo ẹ̀ lọ, gbogbo ẹ̀ lọ, Olúwa ìwọ lọ́pẹ́ yẹ. Gbogbo ẹ̀ lọ, gbogbo ẹ̀ lọ, gbogbo ẹ̀ lọ, Olúwa ìwọ lọ́pẹ́yẹ. Gbogbo ẹ̀ lọ, gbogbo ẹ̀ lọ, gbogbo ẹ̀ lọ, Olúwa ìwọ lọ́pẹ́ yẹ. Kò lè ṣàìṣọ̀kan, èmi kò lè ṣàìṣọ̀kan. Owó tí Jésù ṣe fún mi, èmi kò lè ṣàìṣọ̀kan. Èmi kò lè ṣàìṣọ̀kan, èmi kò lè ṣàìṣọ̀kan. Oore tí Jésù ṣe fún mi, èmi kò lè ṣàìṣọ̀kan. Ènìyàn tí Olúwa o, oore rẹ̀ àti iṣẹ́ ìyanu. Ènìyàn ní Olúwa o, oore rẹ̀ àti iṣẹ́ ìyanu. Ní orúkọ Jésù, Ọlọ́run ògo adá gbogbo padà sọ́dọ̀ rẹ̀ gba ọpẹ́ àti ìyìn. Mímọ́ 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 ológo jùlọ aṣọ gbogbo ṣe gba ọpẹ́ àti ìyìn. Ó Jésù, àwa mọ̀ lóore o fún oore láti wọ́n ṣe inú ayé ẹnìkọ̀ọ̀kan wa, pé ìwọ kú ìwọ sì jíǹde nítorí ìgbàlà aráyé, ètò sì kàwáyé kọ̀ọ̀kan náà àwọn tí ó rí oore ọ̀fẹ́ gbà láti lè jẹ nínú ìgbà, láti lè jẹ àǹfààní ìgbàlà rẹ. Èyí ìyà àti ẹ̀sín àti tọ́ta tó sọ̀rọ̀ àti ìyà àtàfijọ́ àti ikú rẹ àti àjíǹde rẹ aṣọ gbogbo ṣe gba ọpẹ́ àti ìyìn. Ọlọ́run fún oore ọ̀fẹ́ àtàánú láwọn yìí, ìtí òfin fẹ́ aráyé tó bẹ̀gẹ̀, ètò sì kàwáyé kọ̀ọ̀kan náà àwọn tí wọ́n fẹ́ràn. Ìjọ pé ikú àtàjíǹde Jésù Kristi, ìyà tó jẹ ẹ̀sìn tó ṣe àti ẹ̀gàn tá gan àti àjẹgùn tó dé ọ̀kan lẹ́gbẹ̀ẹ́ ojúkọ́ ọjọ́ kájọ kan náà tí ó rí dàlárígbà nípasẹ̀ rẹ̀ níwájú rẹ̀, láti tún lè mọ gbóhùn rẹ di ọjọ́ tòní, láti tún lè mọ tẹ̀síwájú nínú ìfẹ́ rẹ, láti tún lè mọ rí ojú rẹ àti ìyọ́nú rẹ, láti lè dẹni ìdálẹ́rẹ̀ pátápátá níwájú rẹ àtọ̀ gbogbo ṣe gba ọpẹ́ àti ìyìn. Ìjẹ́lẹ̀ kan sí nípa àánú àti ìrọ̀fẹ́ rẹ, nípa ikú àti ìtàjẹsílẹ̀ Jésù Kristi àtàjíǹde rẹ, Bàbá ṣàánú fún wa, dáríjì wa, wá dá wa láre pátápátá, ṣe wá lóko pátápátá. Bá a ti ń tẹ̀síwájú nínú ìfẹ́ àtàgbára rẹ, wo ọgọ́ tìkára rẹ bá wa sọ̀rọ̀, ọ̀rọ̀ rẹ jí kọ́ la parí inú ayé wa, kí gbogbo ògo sì jẹ́ tiwọ́ Ọlọ́run wa rẹ, àti orin wa àti àdúrà wa àti ọ̀rọ̀ rẹ tá a gbọ́ Bàbá Ọlọ́run Ẹ̀mí Mímọ́, nípa ikú àti ìtàjẹsílẹ̀ Jésù Kristi àtàjíǹde rẹ, pẹ̀lú ìyà tó ti jẹ́ èyí tá a ṣe ìrántí rẹ̀, èyí tá a ṣe gírígàdọ̀ jẹ́ òní tí jẹ́ ọjọ́ Gálílì tí gbogbo yóò tún yọ̀ nígun bẹ́ẹ̀ rẹ̀ àgbáyé ayé wa kọ́ bẹ̀rẹ̀ sí fọ̀ nínú ògo, Olúwa ayé wa kọ́ bẹ̀rẹ̀ sí fọ̀ nínú ògo, ògo ní fọwọ́ ẹ̀kọ́ ti ṣe yìí, agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín 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 ní orúkọ Jésù, amen. Àtẹ̀síwájú nínú ìrere ti Jòhánù orí ìkọkànlá ìyẹn 11 ẹsẹ̀ ìkejì ó dín ní ogójì dé ìkẹrìnlélógójì ìyẹn 38 dé 44. Wọ́n bẹ̀rẹ̀ sí ní ka ọ̀rọ̀ Ọlọ́run. Nígbà náà ni Jésù tún kérora nínú ara rẹ̀,
nígbà náà ni Jésù tún pè wọ́n mọ́ra. Ó wá sí ibojì. Ó sì jẹ́ ihò. A sì gbé òkúta lé ẹnu ọ̀nà rẹ̀. Jésù wí pé ẹ gbé òkúta náà kúrò. Màríta arábìnrin ẹni tí ó kú náà wí fún pé Olúwa, ó ti ń rùn nísinsìnyí nítorí tí ó pé ó di ìjọ mẹ́rin tí ó ti kú. Jésù wí fún pé èmi kò ti wí fún ọ pé bí ìwọ bá gbàgbọ́ ìwọ ó rí ògo Ọlọ́run. Nígbà náà ni wọ́n gbé òkúta náà kúrò níbi tí a gbé tẹ́ òkú náà sí. Jésù sì gbé ojú rẹ̀ sókè. Ó sì wí pé Bàbá, mo dúpẹ́ lọ́wọ́ rẹ nítorí tí ìwọ ń gbọ́ ti èmi. Èmi sì ti mọ̀ pé ìwọ a máa gbọ́ ti èmi nígbà gbogbo. Ṣùgbọ́n nítorí ìjọ ènìyàn tí ó dúró yìí ni mo ṣe wí pé kí wọn kí ó lè gbàgbọ́ pé ìwọ ni ó rán mi. Nígbà tí ó sì ti wí bẹ́ẹ̀ tán, ó kígbe ní ohùn rara pé Lásárù jáde wá. Ẹni tí ó kú náà sì jáde wá, tí a fi aṣọ okùn dì tọwọ́ tẹsẹ̀, a sì fi gèlè dì ní ojú. Jésù wí fún pé ẹ tú ẹ sì jẹ́ kí ó máa lọ. Amen. Lẹ́yìn ìgbà tí Jésù ti lọ sí ibojì tí ó kọbiara sí èyí tí àwọn èèyàn sọ àti tí Màríta àti Màríà àwọn náà kọbiara sí èyí tí àwọn ènìyàn sọ láti sọ ọ̀rọ̀ òdì, ohun tó ṣẹlẹ̀ òun náà ni wípé Jésù wípé Jésù pàṣẹ pé kí wọ́n yí òkúta náà kúrò níbi ibojì. A rí pé lẹ́yìn ìkérora rẹ̀ tí wọ́n sọ wípé kí ni ó ti ń rùn, tí wọ́n sọ pé kí wọ́n gbé òkúta náà kúrò, wọ́n sọ fún Jésù wípé ó ti ń rùn. Arábìnrin ẹni tó kú yẹn gẹ́gẹ́ ló sọ wípé ṣe kí ni ó ti ń rùn nítorí pé ó ti pé ìjọ mẹ́rin tí a ti sin, tí ó ti kú tí a ti sin. Sọ ẹ mọ́ gbà yín pé ìdá sọ fún wa ní pé ẹ má jẹ́ ká sọ ìrètí náà wípé ó ti pé jù àbí ìkankan bẹ tó yẹ ká ṣe tí àwa ti náfààní àti ṣe tó yẹ pé bóyá ọjọ́ ó ti ní ọjọ́ tí nǹkan yẹn gbọ́dọ̀ ṣe tó gbọ́dọ̀ tẹ̀ wá lọ́wọ́ táfi náfààní àti sin tá ṣe yẹn, ṣùgbọ́n tí kò tẹ̀ wá lọ́wọ́ títí tó fi yẹ pé ọjọ́ tá fẹ́ lo nǹkan yẹn ọjọ́ yẹn kọjá kẹwàá tó kọjá ní ìjọ kan lásán, ó tún ti kọjá bóyá bí oṣù àmọye ọdún. Ìyẹn ò túmọ̀ sí wípé kí ni ó ti bàjẹ́. No, lọ́dọ̀ Ọlọ́run kò sí nǹkan tí wọ́n ṣe kí ni o tí wọ́n bàjẹ́. Ohun táwọn èèyàn mọ́ òun gbó ti bàjẹ́ yẹn lọ́dọ̀ Ọlọ́run yẹn, ohun tó tún jẹ́ àwọn nǹkan tí ó sì tún wúlò. Amen. O ní ìran rere tó jẹ́ wípé ọjọ́ ti pẹ́ tí ẹ kí ìran rere yẹn kó ti wá sí ìmúṣẹ, ṣùgbọ́n fún ìdí kàbí òmíràn láti ọdún nàmínà lẹ́wà ìran yẹn ò tí wá sí ìmúṣẹ sí dòrò lónìí. Gbọ́ mi, kò tí pẹ́ jù. Ìran yẹn àkókò rẹ̀ lè ti lọ, sáà rẹ̀ lè ti lọ lótìtọ́ àti lódodo, ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ kó yí ọ ní wípé kí ni lọ́dọ̀ Ọlọ́run kò sí sáà kan tí ó ti lọ tí ò lè dá padà. Kò sí kí ni agbára ń bẹ fún Ọlọ́run láti dá ìran rẹ ni èyí tí o ní yẹn jẹ́ pé àkókò tó yẹ kí ìran yẹn wá sí ìmúṣẹ ni ó ti kọjá. Kì í sọ̀rọ̀ ọdún kan, kì í sọ̀rọ̀ ọdún méjì, kì í sọ̀rọ̀ ọdún mẹ́ta, kì í sọ̀rọ̀ ọdún mẹ́rin, kọ́yà kan kì í sọ̀rọ̀ ọdún mẹ́wàá. Mo sọ fún ọ wípé tí o bá gbàgbọ́ wàá rí ògo Ọlọ́run, ó sì rí wípé ìran yẹn yóò wá, ó padà mú ìran yóò padà wá sí ìmúṣẹ. Ìran kan náà tún ni yóò tún wá sí ìmúṣẹ, yóò wá sí kiri, yóò wá ní òkìkí, yóò sì ní ògo ju bí wọ́n gẹ́gẹ́ sí lérò lọ. Jẹ́ pé tó bá gbé kalẹ̀ ní gbogbo ayé ọdún kẹrin, ọdún karùn-ún, ọdún kẹwàá ṣáájú sísìn, kò bá níyì ju ìgbà, yóò tún níyì ju ti ìgbà yẹn lọ. So má sọ wípé kí ni ó ti jù.
má sọ wípé ó ti bàjẹ́, má sọ wípé gbogbo ìran tí mo ní yẹn tèmi náà ni àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti ṣe kí ni wọ́n ti lọ nínú rẹ̀, wọ́n ti ṣe kí lèmi tó fẹ́ ṣe mọ́. No, tí wọ́n bá gbàgbọ́ wàá rí ògo Ọlọ́run, ìran rẹ yẹn yóò wá sí ìmúṣẹ, yóò sì tún gbayì ju àwọn tí wọ́n ń ṣe ṣáájú rẹ lọ, nítorí wípé kí ni ọwọ́ Ọlọ́run wà níbẹ̀. So Ọlọ́run ni mo sọ ohun tó ti bàjẹ́ di ohun tí ó tún wúlò tí kò bàjẹ́ mọ́. Ọlọ́run ni mo sọ òkú di alààyè padà. Ọlọ́run ni mo sọ ohun tó ti rùn tí àwọn èèyàn sá fún, tí wọ́n fọ́ bomú, di ohun tó tún rùn táwọn èèyàn sì ń fẹ́ láti gbóòórùn rẹ̀ àti láti máa fi para padà. Agbára gbogbo ó wà níkàáwọ́ Ọlọ́run. So má ṣe banújẹ́, má sì sọ wípé títán, má sì sọ ìrètí náà. So nítorí náà àwọn Júù tí ó wà lọ́dọ̀ rẹ̀ nínú ilé ó ti gbàgbọ́ mi lọ. Nígbà náà ni Jésù wí fún pé ebi kò tí fún ọ pé bí wọ́n bá gbàgbọ́ wọ ìrògọ́ Ọlọ́run. Nígbà náà ni wọ́n gbé òkúta náà kúrò níbi tí agbétẹ́ òkú náà sí. Jésù sì gbé ojú rẹ̀ sókè, ó sì wí pé Bàbá, mo dúpẹ́ lọ́wọ́ rẹ nítorí tí ìwọ gbọ́ ti èmi. So lẹ́yìn àṣẹ tí Jésù ti rán jáde, tí Màríà kọ́kọ́ fẹ́ takò, tí Màríà takò, Màríà àti Màríà tí wọ́n takò, a rí pé lẹ́yìn ọ̀rọ̀ tí Jésù sọ wípé bí wọ́n bá gbàgbọ́ wọ́n ó rí ògo Ọlọ́run, Màríà àti Màríà kò jiyàn, ó fọ̀rọ̀ lẹ́bẹ̀, ó ní kí wọ́n yí òkúta náà kúrò, wọ́n sì yí òkúta náà kúrò. Ẹ má sì gbàgbé, ó sọ wípé tí Ọlọ́run bá ti pàṣẹ wípé ṣe kankan, mọ́ bá ṣe kí ni o, mọ́ bá jiyàn, nítorí bá ní kó ṣe yẹn ni kó ṣe. Tí ẹ kọ́ láti sọ wípé ó di gbá, ó di àwo, ó ti bàbá sásùn, no. Èyí tí wọ́n rí yẹn, èyí tí wọ́n wò yẹn, òun ti rí ṣáájú rẹ, òun ti mọ̀ ṣáájú rẹ, òun ti ń wò ṣáájú rẹ. So tó bá ní jókòó, ṣe kí ni o, jókòó. So lẹ́yìn gbogbo wọ̀nyí ni Màríà sọ wọ́lẹ̀, ó sọ wípé ok, kí wọ́n yí òkúta kúrò. A rí pé nígbà tí wọ́n yí òkúta náà kúrò, a sọ wípé Jésù gbé ojú rẹ̀ sókè. Nígbà náà ni wọ́n gbé òkúta náà kúrò níbi tí agbétẹ́ òkú náà sí. Jésù sì gbé ojú rẹ̀ sókè, ó sì wí pé Bàbá, mo dúpẹ́ lọ́wọ́ rẹ nítorí pé ìwọ ń gbọ́ ti tèmi. Àrí kí ló yẹ ká dì mọ́? Òun ní pé ojoojúmọ́ a gbọ́dọ̀ mọ gbójú wa sókè sí Ọlọ́run. Ẹni tí bá gbójú rẹ̀ sókè sí ènìyàn, yẹn pé ẹni tí ń wojú ènìyàn, òun ni ìrètí mọ́ tán fún, òun ni kò sí ìrètí fún mọ́. Òun ni gbogbo nǹkan tí ń ṣe yẹn, tí àkókò rẹ̀ bá ti kọjá, ó ti kọjá nìyẹn. Yẹn pé tí ó bá fi lè rí ṣe lákòókò tó yẹ kó ṣe yẹ, ó ti tán. Ṣùgbọ́n táyé pé Ọlọ́run bá gbójú sókè sí tó ń ké pè, táyé pé Ọlọ́run bá fi ìgbẹ́kẹ̀lé rẹ̀ sínú rẹ̀, sórí gbogbo àwọn nǹkan tí òun wò wípé kí ni àkókò tó yẹ kó ṣe ni, ìgbà tó níyì ni, ìgbà yìí kò níyì mọ́, mo sọ fún wípé kí ni mú ọkàn kúrò ńbẹ̀, tún tẹ̀síwájú láti mọ wojú Ọlọ́run. Ó rí i pé nǹkan yẹn ó padà ṣe, yóò sì tún gba ìju bí wọ́n gẹ́gẹ́ ṣe lérò lọ. Gbà wípé etí Ọlọ́run kò wúwo láti mọ gbọ́ títí ẹ, ojoojúmọ́ l'Ọlọ́run gbọ́ tiẹ̀, ojoojúmọ́ l'Ọlọ́run sì ń dáhùn sí ìbéèrè rẹ. Kò sígbà tó ké pe Ọlọ́run tọ́lọ́run kò tẹ́tí sí igbe àti ẹ̀bẹ̀ rẹ. Kò sígbà tọ́lọ́run kò dáhùn sí ìbéèrè rẹ. Ìwọ ló ní láti ṣe sùúrù, láti mọ farabalẹ̀, láti mọ gbóhùn Ọlọ́run padà, àti láti lè mọ kí àwọn ìgbésẹ̀ tó yẹ kó gbé àti ohun tí ó yẹ kí o ṣe. Jésù sọ pé Bàbá, mo dúpẹ́ lọ́wọ́ nítorí pé ìwọ gbọ́ tèmi, tí mo sì mọ̀ pé ìwọ ó sì tún gbọ́ tèmi, ó sì tún mọ gbọ́ tèmi sí dáyà nípẹ̀kun. Ìwọ náà sọ gbàgbọ́ pé Ọlọ́run gbọ́ tirẹ̀. Ṣé ọmọ sí iyèméjì nínú ìgbàgbọ́ rẹ nínú Ọlọ́run? Ṣé àdúrà tó ń gbà sọ ń gbà pẹ̀lú ìgbàgbọ́ àbí ó ń gbà pẹ̀lú iyèméjì? Ṣé bó ṣe ń gbàgbọ́, ṣé bó ṣe ń gbàdúrà lọ́sàn-án lóru láìsinmi àti lásàrẹ̀ ní ìdájí ni? Ṣé ìrètí rẹ sì wà, ṣé ìgbàgbọ́ rẹ sì dán lójú wípé Ọlọ́run gbàdúrà rẹ? Gbọ́ mi, níwọ̀nba tí ọba jẹ́ wípé ó dúró nínú ìfẹ́ Ọlọ́run, ó sì ń rìn lójú ọ̀nà rẹ̀, ó sì ń ṣe ìfẹ́ rẹ̀, ó nídìí láti ṣe èméjì kankan wípé Ọlọ́run gbọ́ àdúrà rẹ àbí kò sí kíni kò gbọ́ àdúrà rẹ. Ọlọ́run gbọ́ àdúrà rẹ ní gbogbo ìṣẹ́jú dé ìṣẹ́jú. Má ti torí wípé ohun tó ń béèrè kò ti tì ọ́ lọ́wọ́ kó wá sọ pé Ọlọ́run ò gbọ́ àdúrà rẹ. Ọlọ́run gbọ́ àdúrà rẹ, ó wà ní tèsí ọ̀dọ̀ rẹ dáradára.
kódà ó wà nínú ẹ̀jẹ̀ rẹ, ó wà nínú omi, ó wà nínú san, nínú egun ara rẹ, kó lè bá mọ̀ pé ó ń gbọ́ títí ẹ̀. Ju bí ìwọ gan ṣe béèrè lọ, ó ṣe kí ni, ó ń gbọ́, ṣùgbọ́n òun ló má àkókò tó fẹ́ gbé ògo rẹ̀ ga lórí gbogbo tí ò ń béèrè àti lórí gbogbo tí òun ti torí ẹ̀ képe ní àárọ̀, ní ọ̀sán àti ní òru àti ní ìdájí. Tẹ̀síwájú nínú ìfẹ́ rẹ̀ àti nínú àṣẹ rẹ̀, tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀, jẹ́ kí ìgbàgbọ́ rẹ̀ kó túbọ̀ gbilẹ̀, kó túbọ̀ fìdí múlẹ̀ sí i. Ó sì rí wípé kí ni, wà ní ẹ̀rí láìpẹ́ àti láì jìnnà, nítorí pé kí ni, etí Ọlọ́run kò wo láti gbọ́ títí ẹ, ọwọ́ rẹ̀ kò sì kúrò láti gbà ọ́ pẹ̀lú. So ohun tó ní láti mọ̀ ṣe jù ni wípé máa dúpẹ́ lórí gbogbo àdúrà tó ń gbà ní ojoojúmọ́, máa dá gbogbogbò padà sọ́dọ̀ Ọlọ́run ní ojoojúmọ́, gẹ́gẹ́ bí Jésù ṣe ṣe. Ó ní bàbá, mo dúpẹ́ lọ́wọ́ rẹ torí pé wọ́n ń gbọ́ ti tèmi. So nígbà tí wọ́n náà bá ń gbàdúrà, gbogbo àgbàdo tó bá ti gbà, máa padà dá ọpẹ́ àtìyìn padà sọ́dọ̀ Ọlọ́run wípé Ọlọ́run, mo dúpẹ́ torí pé ó ti gbọ́ ti tèmi. Mo dúpẹ́ torí pé láìpẹ́ láì jìnnà màá ní ẹ̀rí lórí àdúrà tí mo gbà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n bá gbàdúrà tán, òun àmọ́ dòdejọ́ tí wọ́n bá rí ìyanu kí wọ́n tó dúpẹ́. No, èyí dòdejọ́ tí wọ́n bá rí ìyanu kí wọ́n tó dúpẹ́. Kété tó bá ti gbàdúrà yẹn ló ti bẹ̀rẹ̀ sí náà dúpẹ́ wípé kí ni, Olúwa, mo dúpẹ́ torí pé ó ti gbọ́ títí mi, wípé ó ti gbàdúrà mi, ó ti gbọ́ ẹ̀bẹ̀ mi, gbogbo tí mo sì béèrè yóò ṣe kí ni, yóò tẹ̀ mí lọ́wọ́. Bẹ́ẹ̀ ni èyí mi ó sì ní ẹ̀rí rere ayọ̀ tí ó ga jùlọ, ìtẹ́nikẹ́ni kò ní rí. Síwájú, èmi sì tún mọ̀ pé ìwọ a máa gbọ́ ti tèmi nígbà gbogbo, ṣùgbọ́n nítorí ìjọ ènìyàn tí ó dúró yìí ni mo ṣe wípé kí ó lè gbàgbọ́ pé ìwọ ni ó rán mi. Amen. Ní bíbá yìí, owó kan tí mo fẹ́ ká mọ̀ ni wípé tọ́lọ̀ fẹ́ ká dì mọ̀ kí ni kan náà. Ó ní pé gbogbo nǹkan tá a bá ṣe níbi ìhókòwò tá a bá lè wà, níwájú ẹni ìhókòwò tá a bá lè wà, ẹ jẹ́ ká mọ̀ ṣe kí gbogbo àwọn tí wọ́n wà láyìíká wa kí wọ́n lè mọ̀ wípé kí ni, Ọlọ́run ni agbára wa, Ọlọ́run la gbẹ́kẹ̀lé, kì í ṣe ènìyàn. Amen. Kí ni mo wí? Ohun gbogbo tí a bá ṣe níbi ìhókòwò ká lè wà, a gbọ́dọ̀ mọ̀ ṣe kí àwọn ènìyàn kí wọ́n lè mọ̀ pé lótìtọ́ àti lódodo Ọlọ́run la ṣe kí ni, la gbẹ́kẹ̀lé, kì í ṣe òrìṣà, kì í ṣe ère, kì í ṣe igi, kì í ṣe ènìyàn. Ọlọ́run tó dá ọ̀run àti ayé, Ọlọ́run tó dá ohun gbogbo tó wà nínú rẹ̀, Ọlọ́run tó ní ayé àti ẹ̀kún rẹ̀, Ọlọ́run tí kì í kú, tí kì í sá, tí kì í di bàjẹ́, Ọlọ́run tó dá ènìyàn ní àwòrán ara rẹ̀, Ọlọ́run tó fi èèpẹ̀ ya àwòrán tó sì mí ìmíye rẹ̀ sínú rẹ̀, tó ní kéèyàn ọmọ bí sí, kéèyàn ọmọ rẹ̀ sí, kéèyàn sì máa gbé rẹ̀ lórí àlàyé. Agbọ́dọ̀ ti kó yí àwọn ènìyàn pé Ọlọ́run yìí ló gbójúlé, Ọlọ́run yìí ni mo gbójú, tí mo gbẹ́kẹ̀lé, òun ni mo ké pè. So nígbà tó bá ń ṣe léyìí, ó rí i pé èyí ni ó mú kí Ọlọ́run túbọ̀ mọ́ fi títóbi àtagbára rẹ̀ hàn nípa ti dá ọ láre ní gbogbo gbà. Àwọn èèyàn mọ̀ dìde láti mọ yẹlẹ, láti mọ gbógun, láti mọ bá ọjà, ṣùgbọ́n lálẹ́ wò lè ṣe kiri, wò lè borí rẹ̀. Amen. Kì í ṣe pé wò lè borí rẹ̀ nìkan, àwọn nǹkan tó bá ṣe yóò mọ yàtọ̀ sí tiwọn pátápátá, wọ́n mọ gbógun tì ọ́, ṣùgbọ́n ìwọ yóò mọ lékèsà lójoojúmọ́. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ìwọ yóò sì mọ ní ẹ̀rí rere, kì wá sí pé ọmọ ní ẹ̀rí rere nìkan, ìgbé ayé rẹ, ìṣesí rẹ, ọ̀rọ̀ rẹ àti ohun tó bá ṣe yóò mọ mú kí ayé ẹnì kọ̀ọ̀kan wọn náà kọ́ mọ gba ìyípadà rere, káwọn ló sì mọ jẹni tí ó ń súnmọ́ Ọlọ́run. Bí ó ti yẹ kó rí ni fún èmi àti ẹ jẹ́ ká wo ìgbésẹ̀ Jésù pé ó ní kì í ṣe nítorí nǹkan méjì lòun fi béèrè fún iṣẹ́ agbára yìí, fún iṣẹ́ ìyanu wọ̀nyí, bí kò ṣe pé kí gbogbo ènìyàn lè mọ̀ wípé Ọlọ́run ẹlẹ́dàá ló rán òun. Ìwọ náà lónìí, èmi àti ẹ, ohun gbogbo tá à ń béèrè lọ́wọ́ Ọlọ́run, kí nìdí tá a fi ń béèrè? Amen. Gbogbo tí mo ké pe Ọlọ́run lórí, kí ni tí mo fi ń ké pe Ọlọ́run lórí pé Ọlọ́run ṣe báyìí fún mi, nǹkan báyìí ni mo fẹ́, nǹkan báyìí ni mo fẹ́ dà. Àdúrà tí mo ń gbà, kí ni ìdí tí mo fi ń gbàdúrà yẹn? Ọ̀rọ̀ tí mo ń sọ lọ́wọ́lọ́wọ́, kí ni ìdí tí mo fi ń sọ? Gbogbo ètò tí mo ń ṣe, tí mo ń jù láì gbogbo gbà fún sínú afẹ́fẹ́ kí gbogbo àgbáyé lè gbọ́, kí ni ìdí? Ṣé nítorí kí ènìyàn lè sọ nípa mi, àbí kí wọ́n lè yé mi ni, àbí nítorí kí ògo lè jẹ́ tọ́lọ́, àbí kí àwọn èèyàn lè mọ̀ wípé lóòótọ́ àti lódodo Ọlọ́run ló ń sọ̀rọ̀, ènìyàn kọ́ ni ó ń sọ̀rọ̀, èmi kọ́, bí kò ṣe wípé ta ni o, Ọlọ́run ló ń ṣiṣẹ́ rẹ̀.
ìbéèrè nìyẹn. Ohun gbogbo tó bá ti ń ṣe tí ó bá ti jẹ́ wípé kí ni kí àwọn yóò lè mọ̀ pé Ọlọ́run ní agbára rẹ̀ ó ṣe fún ògo àti ìlógo Ọlọ́run ni mo fi ń dán lójú wípé kí ni ọkàn dára rẹ̀ láàmú lásán ó padà sunkún kẹ́yìn ni ó sì padà kábàámọ̀ kẹ́yìn ni ó padà jẹ́ nílẹ̀ àti dàkúdà pátápátá ni. Nítorí pé gbogbo nǹkan tó bá ṣe o gbọ́dọ̀ mọ̀ ṣe láti mú kí àwọn mìíràn náà kí wọ́n lè gba Ọlọ́run gbọ́, kí wọ́n lè mọ̀ ìgbé Ọlọ́run lálágbára àtìlẹ́yìn Ọlọ́run kò sí Ọlọ́run mìíràn mọ́, kí àwọn bẹ́ẹ̀ ti pè kí ọkàn àwọn mìíràn náà kó lè padà wá sí Ọlọ́run, yẹn pé kí Ọlọ́run àti Jésù kí wọ́n lè jèrè ọkàn àwọn mìíràn náà, kí àwọn mìíràn náà káwọn kí wọ́n lè jẹ́wọ́ Jésù Kristi ní Olúwa àti Olùgbàlà, kí wọ́n lè gbàgbọ́ nínú Ọlọ́run yẹn. Èyí tó gbé pé o gbọ́dọ̀ mọ̀ képe Ọlọ́run lórí gbogbo tí ń ṣe ìran rere rẹ, ògo rẹ àti dídàgbàsókè rẹ, àti láti mọ̀ pọ̀ ní agbára àti ẹ̀mí mímọ́. Kì í ṣe nítorí wípé láti mọ̀ yan sọ́tún, láti mọ̀ yan sósì, láti mọ̀ mú kí àwọn èèyàn mọ̀ rí ọ wípé ìwọ lọ rẹwà, ìwọ lọ fọyín jù, ìwọ lọ mọ̀rọ̀ sọ, ìwọ lọ mọ̀ ṣe, ìwọ lọ lówó lọ́wọ́, ìwọ lọ lọ́lá lọ́wọ́, ìwọ lọ nígbà ìwọ lá no. Eléyìí kò ní nǹkan ṣe pẹ̀lú Ọlọ́run. So gbogbo tó bá ṣe rí wípé ó ń ṣe kí àwọn mìíràn kí wọ́n lè gba Ọlọ́run gbọ́, kí àwọn mìíràn kí wọ́n lè gbẹ́kẹ̀lé Ọlọ́run, kí àwọn mìíràn kí wọ́n lè sájọ Ọlọ́run, kí àwọn yóò lè mọ̀ wípé kí ni Ọlọ́run ló gba àwọn gangan là nípa agbára àti oore ọ̀fẹ́ Ọlọ́run ni wọ́n gangan fi dá ẹ̀tọ́ dà, ni wọ́n gangan fi jẹ́ ẹ̀tọ́ jẹ́, ni wọ́n gbogbo ṣe tó gbogbo tó ṣe, kí àwọn náà kí wọ́n lè padà sátọ̀ Ọlọ́run wá, kí ayé tiwọn náà kó lè bá mọ́ kún fún ògo àti ìyìnlógo Ọlọ́run. Amen. Gbogbo tèmi ṣe lónìí èmi ṣe nítorí pé kí ni kí àwọn ènìyàn kí wọ́n lè mọ̀ wípé kí ni kò sí ohun tó wà tó ṣòro ṣe fún Ọlọ́run. Ọdún kẹ lónìí tí ohun tí mo ṣe yìí láti mọ̀ jù sórí afẹ́fẹ́ kó ṣe kí ni kó di mímọ̀ kó di ṣe fún mi, ṣùgbọ́n tí ìrè ṣe láti 1992 92 ní ẹran kìíní ti wà. Ìgbà yẹn kò tí ì síta jẹ́ tí ń jẹ́ Facebook. Ẹmọ tó wà lágbàrí mi gangan iléeṣẹ́ tẹ́lì gangan tó jẹ́ iléeṣẹ́ tẹ́lì kírísítẹ́nì, nítorí pé mo wò wípé gbogbo àwọn iléeṣẹ́ tẹ́lì tí wọ́n ń gbé jáde àwọn ilé tá à ń wò kọjọ́ mọ́ bí àwọn fíìmù kìíní kankan àwọn kìíní, mo wá sí mo rí pé kò sí iléeṣẹ́ kankan tó jẹ́ iléeṣẹ́ tẹ́lì kírísítẹ́nì. So iléeṣẹ́ tẹ́lì kírísítẹ́nì ló wà lágbàrí mi tèmi ṣe kìíní tí mo ní tọ́lọ̀ bá lè bùkún mi tó máa ṣe kìíní iléeṣẹ́ tẹ́lì kírísítẹ́nì mo fẹ́ gbé kalẹ̀. Tẹ́gbẹ́ gbogbo tí ọmọ lọ nínú tí àwọn ọmọ ríwò nínú iléeṣẹ́ yẹn kò ju nǹkan tó nìkan ṣe pẹ̀lú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, orin tó ń fi orin yẹn, orin ọpẹ́ àti oríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo nǹkan tó sáà nìkan ṣe pẹ̀lú ìjèrè ọkàn àti ìrìn rere àti ìmú iná kan lé láti 1992 ìyẹn tá a mọ̀ sí Catholic Duos. Wọ́n ìdáfàdà àti ìrẹsì torí pé kí ni agbára kò sí láti ra irinṣẹ́ àti láti ṣe òkú nǹkan. Amen. Ṣùgbọ́n pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run ebi náà ni mo ń ṣe nísìn, bó jẹ́ jẹ́ pé irinṣẹ́ ò tí ì ṣí láti ṣe bí mo ṣe fẹ́, ṣùgbọ́n àti bí mo sá bẹ̀rẹ̀ níbì kan. Àwọn irinṣẹ́ tí mo ń sọ yẹn tí mo ń lò lọ́wọ́lọ́wọ́ ibo mo ti rówó tí mo fi rà, ènìyàn kọ́ Ọlọ́run ló ṣe kí ni ló pèsè. So Ọlọ́run tó wá ṣe tèmi ṣé tiẹ̀ ni ò lè ṣe, gbàgbọ́ gbẹ́kẹ̀lé dúró nínú rẹ̀ ó rí pé yóò ṣe. Ó ṣe ṣe pé mo bá ṣe nítorí wípé kí ènìyàn kò lè ṣe bóyá dòní lónìí ní tí mo ṣe lónìí kò bá ti ṣàǹfààní fún mi láti lè ṣe, ṣùgbọ́n nítorí pé fún ògo Ọlọ́run èyí ni òye àwọn ènìyàn tó máa ń fi rí wípé wọ́n kì í ṣe pé ọ̀pọ̀lọpọ̀ àwọn kan tí mo mọ̀ ṣe mọ́ rò pé àìníṣẹ́ ṣe ní dàmí láàmú ni. Nánà kì í ṣe pé àìníṣẹ́ ṣe, ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí wọ́n mọ̀ sí lóríṣiríṣi jẹ́ pé kí ni mo mọ̀ tuntun ni. Nánà kì í ṣe pé àìníṣẹ́ àwọn ọmọ tí wọ́n mọ̀ kójọ tí wọ́n ti sọ kí wọ́n kọrin pé tí wọ́n kọrin tí a sì rìkọ́dì ẹ̀ tá lọ tuntun kí nánà kì í ṣe pé àìníṣẹ́ ṣe. Èyí rẹ̀ tí èmi ti ní lọ́jọ́ tó ti pẹ́ ni láti dá iléeṣẹ́ tẹ́lẹ̀ lẹ́jọ́ yẹn pé àwọn kan tó nìkan ṣe pẹ̀lú ìrìn rere nìkan ni ọmọ sí kí ni láàmú fi hàn nínú rẹ̀. Ètí mo sì gbọ́ Ọlọ́run gbọ́ wípé bó ti wù kọ́ pẹ́ tó ìjọkànjọkàn tí ìran yẹn yóò ṣe kí ni o yóò wá sí ìmúṣẹ, yóò dára fún yín. Amen. Yóò wá sí ìmúṣẹ, mo sì nígbàgbọ́ wípé yóò mì gbogbo àgbáyé. Ìtẹ́ pé ìyìn rere yẹn yóò sì tún lágbára ju bí èmi gan ṣe fọkàn sí àti bí mo ti lérò lọ. Ẹnikẹ́ni ò sì ní sí láti dí ìran yẹn lọ́wọ́
nítorí pé Ọlọ́run ti dìde nínú agbára àti títóbi rẹ̀ láti mú ọ̀rọ̀ yẹn wá sí ìmúṣẹ. Ìdí tó fi bẹ̀rẹ̀ níbi kan ọdún kẹta tó jẹ́ kí n ti bẹ̀rẹ̀ eléyìí tí mo sọ pé no, mo sáfẹ́ kiri iṣẹ́ ó pé mo fẹ́ kiri iṣẹ́ ó pé ṣùgbọ́n lọ́jọ́ kejì máa ń pè no, ibi tó yà bẹ̀rẹ̀ níbi kan náà ni tó bá ti bẹ̀rẹ̀ náà wípé òṣètán nìyẹn. Mo fi mú ìpinnu wípé àti bí 2023 ó gbọ́dọ̀ bẹ̀rẹ̀, ó sì bẹ̀rẹ̀ pẹ̀lú oore ọ̀fẹ́ àti àánú Ọlọ́run. Ògo sí ni fọ́lọ́run pé ó ń tẹ̀síwájú. So mo sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé bó ṣe ènìyàn kan àbẹ́yàn méjì àwọn èèyàn ríra wọn yé nínú rẹ̀ wọ́n sì yan Ọlọ́run lógo. Ètí mo sì gbàgbọ́ wípé jù bẹ́ẹ̀ lọ àwọn yóò sọ mọ́ ríra wọn yé tí wọ́n sì mọ́ yẹra lógo. Kí ló ń tà ń sọ ni wípé kí ni mo ṣe gbogbo fún ògo Ọlọ́run láti mú kí àwọn ènìyàn kí wọ́n lè gbọ́ Ọlọ́run gbọ́ wípé Ọlọ́run ló yàn ọ́, Ọlọ́run ló sì ṣe gbogbo tí ó ń ṣe. Ó ń ṣe fún ìgbàlà ara rẹ nìkan, ó ń ṣe fún ògo tara rẹ ṣùgbọ́n fún ògo ta ni o Ọlọ́run. Láti mú kí àwọn ènìyàn kí wọ́n lè rojú rí Ọlọ́run, láti mú kí àwọn ènìyàn kí wọ́n lè mọ ìfẹ́ Ọlọ́run, láti mú kí àwọn ènìyàn kí wọ́n lè mọ òtítọ́ Ọlọ́run, láti mú kí àwọn ènìyàn kí wọ́n lè mọ òdodo Ọlọ́run. Ẹ jẹ́ kọ́ lọ́mọ dárí sí mi, kì í ṣe ní ọdún yìí mo bẹ̀rẹ̀. Ní àwọn ọdún kan mi ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀kan ìjẹ́ pé mo ń ṣe ní ṣọ́ọ̀bù ìtọ́jẹ́ jẹ́ àwòkọ́ṣe rere. Ṣùgbọ́n fún àǹfààní wípé àwọn irinṣẹ́ kan bẹ tí kò sílẹ̀ tí mo sì rí wípé ẹyẹ tí mo nílẹ̀ kò tó mi, wàhálà àdìrẹ sì fẹ́ pọ̀ ju èmi kan, kì í ṣe kan tèmi nìkan lè dá ṣe. Ó yẹ kí n ṣe kí ni àǹfààní àti tẹ̀síwájú nínú rẹ̀. Sọ ìrántí ọdún wo ni mo bẹ̀rẹ̀ jẹ́ àwòkọ́ṣe rere. Tí mo bá lọ wo ìrántí kìíní torí pé àwọn déètì ń bẹ lórí ọjọ́ kọ̀ọ̀kan, èyí jẹ́ àwòkọ́ṣe rere yẹn. Ṣùgbọ́n kó tó kan jẹ́ àwòkọ́ṣe rere láti ilẹ̀ wá ó ti ní àwọn kan tí mo ṣe sọ bí kí n lọ sí àwọn prógámù kọ̀ọ̀kan àwọn tó bá jọ mọ́ bí wàásù àbí àwọn orin àjọ pé tí mo ṣe so ètò túmọ̀ sí wípé ìran yẹn ti ṣe láti tí wá sí mo ṣe láti ọjọ́ ti pẹ́. Ètò sì dá mi lójú wípé kí ni ìjọ kan bọ̀ tí ó sì kí ni tí ó búlò nítorí pé Ọlọ́run ló ní gbogbogbò. Ọlọ́run sì mọ̀ wípé kí ni fún gbàlà ọkàn àti àwọn ènìyàn ni àti fún ògo àti ìlóòrò ẹni kì í ṣe fún èmi. Ìwọ náà kọ́ ìran rere tó ní fún kí ni ṣé kí o lè mọ̀ bùgà ni ìran rere tó ní tó ń jàjàjàjà tó ń pariwo ìran rere mi gbọ́dọ̀ wá sí ìmúṣẹ. Ọlọ́run dìde fún ìrànlọ́wọ́ mi ṣé fún ìfẹ́ tara rẹ kí àwọn yóò lè mọ̀ sọ nípa rẹ ni àbí kí àwọn yóò lè mọ̀ sọ nípa títóbi Ọlọ́run? Ṣé kí ògo lè jẹ́ tọ́lọ́run ni àbí kí àwọn èèyàn kí wọ́n lè mọ̀ fògo fún wọn gangan alára ni? Ṣé kí ayé àwọn ènìyàn kó lè kún fún ayọ̀ Ọlọ́run ni àbí kí ayé àwọn ènìyàn kó lè kún fún bẹ́ẹ̀ tí pé ìbànújẹ́? Ṣé kí àwọn ènìyàn kí wọ́n lè mọ̀ pé lóòótọ́ àti lódodo Ọlọ́run ni Ọlọ́run, lẹ́yìn rẹ̀ kò sọ́lọ́run mìíràn ni mọ́ ni, àbí káwọn ènìyàn kí wọ́n lè mọ̀ kan sára sí ọ? Ó kù sí ọwọ́ rẹ̀. Tó bá yẹ pé gbogbo ìran tó ń ní àti ìlàkàkà láti mú kí ni ẹ̀kọ́ bá mi tẹ́ pé fún ògo Ọlọ́run ni láti gbọ́ kan àwọn mìíràn ni, mo kí ọ kú oríire. Mo á tún sọ fún ọ wípé kí ni má káàlẹ́ ọkàn, má jẹ́ kó sọ tẹ̀síwájú, túmọ̀ kún fàdúrà. Ìran yẹn padà bọ̀ wá sí ìmúṣẹ. Èyí tó bá fi lé mú tọ́nà bá lè ṣe tèmi tó fi lè wá sí ìmúṣẹ, gbọ́ mi tiẹ̀ náà yóò ṣe kí ni yóò wá sí ìmúṣẹ. Ọlọ́run ṣe láṣẹ pé débi wípé bí ètí èdè reception ọwọ́ díẹ̀ tí mo ní ọ ọlọ́jọ́ kò tí mọ̀ fún mi pé mo lè manage rẹ̀ pẹ̀lú ẹ̀, mo sì manage rẹ̀ lónìí mo sì ń rí ṣe bí ò tiẹ̀ rọrùn. Ètí mo sì mọ̀ pé àní máa padà ní àwọn irinṣẹ́ yẹn tí ó ṣe kí ni o tí ó pè tí máa fi ṣe ju ìtumọ̀ ṣe lọ. Kì í ṣe pé màá ní irinṣẹ́ nìkan gan, màá tún ní ààyè tẹ̀ pé kí ni tí mo náà fẹ́ láti mọ̀ pé àwọn ènìyàn wá sí orí kí ni orí ètò láti àmọ́ ṣètò. Amen. Níwọ̀n bá tó bá jẹ́ pé fún ògo Ọlọ́run ni fọkànbalẹ̀, níwọ̀n bá tó bá jẹ́ pé fún ìgbàlọ́kàn àwọn mìíràn ni fọkànbalẹ̀, níwọ̀n bá tó bá jẹ́ pé fún ìjẹrẹ ọkàn àwọn mìíràn sínú agbógbàlà ni fọkànbalẹ̀. Ọlọ́run bẹ láàyè láti mú ìran rere wá sí kíni o sí ìmúṣẹ. Ṣùgbọ́n tá a jẹ́ pé fún ògo tara rẹ ni, tá a jẹ́ pé káwọn ilé bá mọ sọ nípa títóbi rẹ ni, tó bá jẹ́ pé nítorí kí ìwọ náà kó lè mọ jẹ gàba lé àwọn èèyàn lórí ni, kí àwọn èèyàn lè mọ sìn ọ ni, kó lè mọ káwọn èèyàn lè mọ ṣerú rẹ bá ni, mọ̀ wípé eléyàn ó kù láàrin ìwà àti Ọlọ́run. Èmi ọmọ kíni tí yóò ṣẹlẹ̀ ní àárín yẹn. So fún ìdí èyí jẹ́ ká wá àwòkọ́ṣe yìí lára Jésù Kristi. Ó ní kí àwọn èèyàn wọ̀nyí kí wọ́n lè gbàgbọ́ wípé ìwọ ló rán mi. Kí àwọn èèyàn wọ̀nyí kí wọ́n lè kúrò nínú àìgbàgbọ́ nínú iyèméjì, kí wọ́n lè mọ̀ pé ìwọ ni Ọlọ́run alágbára ẹni tí ń gbani lágbàtàn, kí wọ́n lè mọ̀ pé ìwọ ni Ọlọ́run tó mú ohun tí ó ti bàjẹ́ tó ti rà tí ò wúlò mọ́ tí sì ń sọ di tuntun padà. Olúwa
ni mo ṣe ké pè ọ́ jẹ́wọ́ agbára yìí pé ìwọ ló rán mi pé kì í ṣe èmi. So tó bá ti lè ṣeré ó rí i pé ayé rẹ bẹ̀rẹ̀ sí ní fọ nínú ògo, ayé ìrẹ́rẹ́ gbogbo yóò wá sí ìmúṣẹ, àwọn èèyàn ó sì mọ rí gbàlà ní tòótọ́ àti ní òdodo nípasẹ̀ ohun gbogbo tí bàbá ṣe, nítorí pé kíni Ọlọ́run mọ jẹ́rìí agbára rẹ̀ yóò sì mọ fi títóbi rẹ̀ hàn. Dídé ìyẹ́ ká gbàdúrà orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún oore ọ̀fẹ́ tí mo rí gbà láti tún lè wà níwájú rẹ̀, láti tún lè gbọ́ ohùn rẹ̀, láti lè gbọ́ ọ̀rọ̀ rẹ̀ nínú ọjọ́ Monday tí ń ṣe Gálílì, ìjọ́ kejì àjíǹde. Bàbá ògo ni fún orúkọ pé wọ́n ti jí gbogbo tó dòkú láyé mi dìde. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Bàbá mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀. Ògo ni fún orúkọ rẹ̀, fún oore ọ̀fẹ́ àtàánú tí mo rí gbà, tí mo tó náfààní àti lè wà níwájú rẹ̀ nínú ọyọ ìtẹ̀ ọ̀sẹ̀ tuntun mìíràn tí ń ṣe Monday ọjọ́ kejì àjíǹde tá a mọ̀ sí Gálílì. Bàbá ògo ni fún orúkọ rẹ̀, èyí ni fún orúkọ rẹ̀, fún àánú tí mo rí gbà, èyí tí ó tún mú mi yá ayọ̀ àjíǹde àtàlàfà. Ìjẹ́ pé ohun gbogbo tó dókun láì ìwọ sì ti jíde pátápátá nípa agbára rẹ̀, nípa àṣẹ rẹ̀, nípa oore ọ̀fẹ́ rẹ̀. Ògo lórí orúkọ rẹ̀ bàbá, ògo lórí orúkọ rẹ̀ ọmọ, àtóbi jùlọ bá gba wọn pé àti dá gbogbo ògo padà sọ́dọ̀ àgbàdo ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀. Ìjọ yẹ pé kí ni o tún ka mi, o tún fún mi lórí ọ̀fẹ́ láti lè yọ ayọ̀ àjíǹde ní àtàlàfíà. Èyí ó sì dá mi lójú pé gbogbo tó dókúrò ẹ̀mí ti jí dìde. Wàá tún fún mi lórí ọ̀fẹ́ láti tún lè rí láti tún lè rí Gálílì Monday ọjọ́ tòní tí ń ṣe Gálílì ní ayọ̀ àtàlàfíà. Ìjẹ́ pé pẹ̀lú dúdú àtàyọ̀ rẹ̀ lèmi ó tún fi yá ayọ̀ Gálílì yìí nínú ìṣẹ́gun, nínú ìdáláre àti nínú ìdálọ́lá. Bàbá gba ọpẹ́ àti èmi. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ayérayé bàbá ọmọ ẹ̀mí mímọ́, mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀ fún àánú àti ìrọ̀fẹ́ tí mo rí gbà láti tún lè yọ àjíǹde àní fún èyí títí Monday di ọjọ́ ti tòní, àní tí ń ṣe àjọyọ̀ Gálílì ni, èyí tí wọ́n tún fún mi lórí ọ̀fẹ́ láti wà nínú ilé àtàlàfíà. Ìtọ́pẹ́ pẹ̀lú gbogbo agbára tó fi ń jọ́ lọ́rùn ni ayọ̀ àlàáfíà àti dídùn àìlèmí ó tún fi ayọ̀ Gálílì yìí o, ayọ̀ àti dídùn àti agbára rẹ ni ó fi ayọ̀ Gálílì yìí. Olúwa oore ọ̀fẹ́ àtàánú rẹ ni. Ògo olóyè orúkọ rẹ bàbá, ògo olóyè orúkọ rẹ mọ́, àjùlọ bá gba ọpẹ́ àtìyìn, àgbàdúrà ní orúkọ Jésù Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Olúwa mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀ àní fún Monday ayọ̀ tí ń ṣe Monday de Gálílì ni, èyí tó tún kà mí yẹ láti lè jọ́kan lára wa láàyè, èyí tó tún wà níwájú láti lè gbọ́ ohùn rẹ̀, láti lè gbọ́ ọ̀rọ̀ rẹ̀, láti lè kàánú ọ̀rọ̀ rẹ̀, láti lè mọ ìfẹ́ rẹ̀ àti láti lè mọ wípé ó ṣe pàtàkì láti mọ ṣe gbogbo fún ògo àti ìlú ògo rẹ̀ àti ìgbàlọ́kàn àwọn mìíràn sínú àgbo rẹ̀. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Bàbá mo dá gbogbo ògo padà sọ́dọ̀ mo sọ wípé ó ṣe fún àánú àti oore ọ̀fẹ́ lórí ayé mi, èyí tẹ́ pé ìwọ tó fún mi lórí ọ̀fẹ́ láti lè gbọ́ ohùn rẹ ní òwúrọ̀ yìí, láti lè kàánú ọ̀rọ̀ rẹ ní òwúrọ̀ yìí, láti ṣàánú ọ̀rọ̀ ní òwúrọ̀ yìí, láti lè mọ ìfẹ́ rẹ pàápàá jùlọ, láì jẹ́ kó yé mi wípé gbogbo ohun tí wọ́n bá ṣe ọgbọ́n ọ̀rọ̀ jẹ́ fún ògo àti lógo rẹ àti fún ìgbàlà ọkàn àwọn mìíràn, káàmì ẹkún lè gbàgbọ́ wípé ìwọ ni Ọlọ́run alágbára, ọba tí lẹ́yìn, ọba tí kì í tún lójú, ọba dúró ti ní, ọba tí kì í jáde kulẹ̀. Ògo ni fún orúkọ rẹ bàbá, ọmọ ẹ̀mí mímọ́. Ayérayé bàbá ọmọ ṣe o, alágbára jùlọ ọmọ ṣe o, ológo jùlọ ọmọ ṣe. Èjìnlẹ̀ fẹ́ mo gbórúkọ rẹ ká mo yọrọ mo dá gbogbo padà sórí àgbà ọpẹ́ olùgbà yìí. Àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Tó pé orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Olúwa mo dúpẹ́ lọ́wọ́ rẹ fún ipa rere ayọ̀ tí ọ̀rọ̀ rẹ tó ti bẹ̀rẹ̀ sí kó nínú ayé mi, fún ayé mi tó ti bẹ̀rẹ̀ sí fọ́n togotogo nípasẹ̀ ọ̀rọ̀ rẹ tí mo ti gbọ́ ní òwúrọ̀ yìí. Ìjẹ́ pé èmi sì ti wọnú ẹ̀rí rere mi lọ àti ògo mi lọ. Bàbá gba ọpẹ́ àti àdúrà rẹ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Alágbára gíga bàbá mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ fún àní ọ̀rọ̀ rẹ, àní ohùn rẹ èyí tó ti mú gbọ́ ní òwúrọ̀ yìí, èyí tó ti bẹ̀rẹ̀ sí la parí inú ayé mi, kó parí inú ayé mi, èyí tó ti sọ ayé mi jáde tí ń fọ nínú ògo, èyí tó yẹ pé nípa ọ̀rọ̀ rẹ yìí tí mo ti gbọ́ nìyẹn, ayé mi ò tún sí lójú kan náà mọ́, àní kò tún wá bákan náà mọ́. Èmi wọnú ẹ̀rí mi lọ, àní mi wọnú ògo mi lọ, àní bẹ̀ ṣe ṣàṣírí ayọ̀ rere gbogbo pátá, àní ohun tán rere ayọ̀ bẹ̀rẹ̀ nínú ayé mi, ògo àìní ìran rere, ògo àìtọ́ta ayọ̀ tẹ́nìkan ní olórí, tẹ́nìkan ní òrírí, ní tẹ́nìkan kò gbọ́ rí, àní ó bẹ̀rẹ̀ nínú ayé mi. Mo sọ wípé ṣe bàbá
bàbá ọmọ ẹ̀mí mímọ́ ológo jẹ́ ó ṣe fún ọ̀rọ̀ rẹ̀ èyí tí ó ti mú kó máa kó pariwo ayé mi kó sì mú lápá ní ayé mi yóò wúrọ̀ ìbàbá ọmọ ṣe o alágbára o ṣe ológo jìdán o ṣe ìjọba ayé mi ò tún dúró ọ̀nà ìmọ̀ tó wà lójú kan ìyògo ọlá àtúbọ̀ ní forúkọ rẹ̀ bàbá àgbà àdúrà ní orúkọ Jésù Olúwa wa àmín 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 ní orúkọ Jésù orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ọlọ́run oore ọ̀fẹ́ ọlọ́run àánú oore ọ̀fẹ́ àtàánú ni mo béèrè fún bàbá bí ayé mi wọ̀ dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí bí ayé mi ò ṣe kí ni dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí ẹ̀jẹ̀ Jésù Kristi fi pàgọ́ sílẹ̀ ẹ̀ṣẹ̀ mi rẹ̀ ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ̀ fi sọ mi di mímọ́ ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ̀ fi dá mi láre àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ọlọ́run àánú ọlọ́run oore ọ̀fẹ́ àánú àti oore ọ̀fẹ́ rẹ̀ ni mo béèrè fún bàbá ṣàánú fún mi dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí Olúwa ṣàánú fún mi dárí gbogbo orékọjá mi jì mí àní nínú àánú àti oore ọ̀fẹ́ rẹ̀ bàbá ẹ̀jẹ̀ Jésù Kristi ni mo béèrè ẹ̀jẹ̀ Jésù Kristi ó yá fi dá mi láre ẹ̀jẹ̀ Jésù Kristi fi pa gbójú ìṣàkóso ẹ̀ṣẹ̀ mi rẹ̀ ẹ̀jẹ̀ Jésù Kristi á fi sọ mí di mímọ́ ẹ̀jẹ̀ Jésù Kristi á fi wẹ̀ mí mọ́ ẹ̀jẹ̀ Jésù yá fi dá mi láre ṣe ní gbogbo ọ̀nà yá fi ẹ̀jẹ̀ Jésù Kristi dá mi láre yá fi ẹ̀jẹ̀ Jésù ṣe mí ní ogun yá fi ẹ̀jẹ̀ Jésù dá mi lá ọlọ́run olóore ọ̀fẹ́ wọ ọlọ́run àáránú jùlọ ẹ̀jẹ̀ Jésù Kristi ó yá fi pa gbójú ìṣàkóso ẹ̀ṣẹ̀ mi rẹ̀ ó yá dá mi láre àánú àti oore ọ̀fẹ́ ni mo béèrè fún bàbá ṣàánú fún mi dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí ó yá dá mi láre nípa agbára àti àṣẹ àti tóbi rẹ̀ nípa ọ̀rọ̀ rẹ̀ bàbá dá mi láre ṣàánú fún mi orúkọ Jésù Kristi àgbà àdúrà ní orúkọ Jésù Olúwa wa àmín 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 ní orúkọ Jésù amen káwọ́ méjèèjì sókè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí jẹ́ pé gbogbo ohun tí wọ́n bá ṣe yóò fi máa jẹ́ fún ògo àti ìlógo rẹ̀ pàápàá jùlọ láti mú kí àwọn mìíràn kún lè gbàgbọ́ wípé ìwọ ni Ọlọ́run tèmi képe ní ọ̀tá àti lódodo àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá mo béèrè fún iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ bàbá gbé wọ̀ mí lódìdí Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ rẹ̀ Olúwa kọ́ mi fún agbára rẹ̀ Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ rẹ̀ Olúwa kọ́ mi fún agbára rẹ̀ èyí tí ohun gbogbo tí mo bá ṣe ló fi máa jẹ́ fún ògo àti ìlógo rẹ̀ èyí tí gbogbo ènìyàn àníwó sì lè mọ tí bá ṣe rẹ̀ gbàgbọ́ gba ìwọ Ọlọ́run alààyè gbọ́ wípé àníwọ Ọlọ́run alààyè ni Ọlọ́run síbò képe ìwọ Ọlọ́run síbò sì bójúlé ìwọ kì í ṣiṣẹ́ Ọlọ́run òkú pẹ̀lú bàbá iná ẹ̀mí mímọ́ àti agbára ni mo bèrè wá gbé wọ̀ mí lódìdí wọn ní iná ẹ̀mí mímọ́ àti agbára ni mo bá gbé wọ̀ mí lódìdí Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ Olúwa kọ́ mi fún agbára rẹ̀ Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ Olúwa kọ́ mi fún agbára rẹ̀ èyí tí gbogbo ènìyàn àìwó fi lè mọ̀ mọ̀ wípé àìní ìwọ nìkan ni Ọlọ́run ẹni tí èmi képe tí yóò sọ wọn kí sọ Ọlọ́run kò wọ́n lọ́wọ́ àlàyé ni ọ́ bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ sì mọ gbà àgbọ̀ àìní nínú ohun gbogbo tí wọ́n máa ṣe láti mọ gbà àwọn Ọlọ́run àgbọ̀ láti mọ padà sí ọ̀dọ̀ rẹ̀ àti láti gbẹ́kẹ̀lé wọn Ọlọ́run pẹ̀lú Olúwa kọ́ mi fún ẹ̀mí àtàwọn láti mọ ṣe ìfẹ́ ní bàbá àgbà àdúrà ní orúkọ Jésù Olúwa wa àmín 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 ní orúkọ Jésù káwọ́ méjèèjì sókè à ń lọ nígbà kejì Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ rẹ̀ èyí tí gbogbo ọ̀rọ̀ àti gbogbo ohun tí mo bá ń ṣe gbogbo ìgbésẹ̀ mi yóò fi mọ mú àwọn mìíràn gbà àwọ Ọlọ́run alààyè gbọ́ àti padà sínú ìfẹ́ rẹ̀ àti sínú àṣẹ rẹ̀ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá ọba ẹ̀mí mímọ́ ní ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ni mo bẹ̀rẹ̀ gbé wọ̀ mí lódìdí Olúwa kọ́ mi fún ní ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ tẹ̀ mò ń tẹnu mọ́ wọ́n yá kọ́ mi fún ní ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí gbogbo ọ̀rọ̀ tí mo bá ń sọ àti ohun gbogbo tí mo bá ń ṣe gbogbo àwọn ìgbésẹ̀ mi yóò fi mọ mú àwọn mìíràn gba ìwọ Ọlọ́run alààyè gbọ́ tó bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí wípé àní gbogbo wọn àní wọ́n tún wọ́n mọ̀ padà wá sí ọ̀dọ̀ rẹ̀ àní sínú ìfẹ́ rẹ̀ sínú àṣẹ rẹ̀ àní wọ́n bẹ̀rẹ̀ sí rìn lójú ọ̀nà rẹ̀ nínú òtítọ́ àti olódodo rẹ̀ Olúwa kọ́ mi fún ní ẹ̀mí mímọ́ ní ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí ọ̀rọ̀ ẹnu mi àìní ìgbésẹ̀ mi àti ìwà mi ohun gbogbo tí mo bá ṣe yóò mọ̀ jẹ́rìí ọkàn mìíràn wá sínú agbo rẹ̀ sínú ìgbàlà rẹ̀ yóò mú káwọn yẹn kí wọ́n gbà ìwọ Ọlọ́run alààyè gbọ́ àní kí wọ́n sì mọ gbé nínú ìfẹ́ rẹ̀ àní kí wọ́n sì mọ padà sínú àṣẹ rẹ̀ kí wọ́n sì mọ jìkọ̀ ìṣòro síta ayé àti ohun ti ènìyàn Olúwa kọ́ mi fún ẹ̀mí àtagbára rẹ̀ bàbá ọmọ ìlú agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù tó orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta lọ nígbà kẹta káwọ́ méjèèjì sókè Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí gbogbo tí wọ́n bá ṣe yóò mú káwọn yẹn mọ̀ wípé lẹ́yìn rẹ̀ kò sí Ọlọ́run kankan mìíràn mọ́ gbogbo yòówù kò kí wọ́n lè mọ̀ ṣe wọ́n bẹ̀rẹ̀ sí ní pátì láti gbẹ́kẹ̀lé wọ Ọlọ́run nìkan àti láti mọ̀ ṣe ìfẹ́ wọ Ọlọ́run alààyè nìkan ṣoṣo àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi
ayérayé bàbá ọmọ ẹ̀mí mímọ́ iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ ni mo béèrè fún bàbá ó yá gbé wọ̀ mí lódìdí àní kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ èyí tí ó mú kí gbogbo ohun tí mo bá ṣe àní gbogbo ọ̀rọ̀ tí mo bá sọ kí ó mú kí àwọn ilé kún ó lè gbàgbọ́ wípé ìwọ Ọlọ́run lálágbára sẹ́yìn àní kò sí alágbára kankan níbi kankan èyí tí ó mú kí gbogbo èèyàn kó bẹ́ẹ̀ sì gbẹ́kẹ̀lé wọ Ọlọ́run alààyè àní láti máa wá ojú rere rẹ láti mú kí wọ́n pa gbogbo kan tí ń ṣe ohun tí ó lòdì sí ìfẹ́ wọ Ọlọ́run alààyè ti pàápàá èyí tí wọ́n sì fara mọ́ ohun tí ṣe ti fẹ́ wọ Ọlọ́run alààyè àti àṣẹ rẹ Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ èyí ní ẹ̀mí mímọ́ àti agbára rẹ èyí tí ó mú kí gbogbo àwọn tí wọ́n bá ń gbọ́ ohùn mi àìsí wọ́n máa ń rí omi àìsí wọ́n máa ń rí mi àìsí wọ́n máa ń gbọ́ mi àìníkún wọn ni mo jáwọ́ ní gbogbo tí ń ṣiṣẹ́ àmọ́ búburú ni ohun gbogbo tí wọ́n lọ láwùjọ ló ti ṣe àyà tí wọ́n ṣe fẹ́ tirẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí ṣe fẹ́ tirẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí nínú ìlànà rẹ̀ àìsí wọ́n bẹ̀rẹ̀ sí gbà ìwọ Ọlọ́run alààyè gbọ́ Olúwa kún mi fún ẹ̀mí àtagbára rẹ̀ èyí ní ẹ̀mí àtagbára ni mo bèrè fún agbé wọ̀ mí lódìdí èyí ní ẹ̀mí àtagbára ni mo bèrè fún agbé wọ̀ mí lódìdí Olúwa kún mi fún ẹ̀mí àtagbára rẹ̀ agbé àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi ẹ̀yà tó orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta lọ nígbà kẹrin káwọ́ méjèèjì sókè Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí gbogbo tí mo bá ṣe gbogbo ọ̀rọ̀ tí mo bá sọ gbogbo tí mo bá gbogbo àti mo bá wù yóò mọ fi ògo àtìyìn fún Ọlọ́run alààyè bẹ́ẹ̀ ni kò ní ṣóhun kóhun tí ń ṣe ìfẹ́ títara nínú rẹ̀ Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí jẹ́ pé gbogbo tí mo bá sọ ohun gbogbo tí mo bá ṣe gbogbo wà tí mo bá wù kò ní ṣí ìfẹ́ títara nínú rẹ̀ ṣùgbọ́n yóò mọ fi ògo àtìyìn fún Ọlọ́run alààyè àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá ọmọ ẹ̀mí mímọ́ mo béèrè fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tó jẹ́ wípé ohun gbogbo tí mo bá ń ṣe ohun gbogbo tí mo bá ń sọ àní gbogbo ìwàkiwà tí mo bá wò Olúwa kò ní sóhun kóhun tí ń ṣe ìfẹ́ tàbí ìfẹ́ ti ènìyàn bẹ́ẹ̀ bí kò sí pé tiwọ Ọlọ́run alààyè èyí tí yóò sì mọ mú kí gbogbo ògo yóò sì mọ jẹ́ tiwọ Ọlọ́run alààyè bàbá kún mi fún ẹ̀mí mímọ́ rẹ̀ Olúwa kún mi fún agbára rẹ̀ Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ rẹ̀ Olúwa kún mi fún agbára rẹ̀ èyí ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ mo béèrè fún sẹ́ èyí tí yóò mú kí gbogbo tí mo máa ṣe pápátá àdìkọ́ mọ polongo títóbi rẹ̀ àdìkọ́ mọ fògo fún Ọlọ́run alààyè kọ́ mọ mú kí ìyìn ògo lákọ́ mọ jẹ́ tirẹ̀ èyí tí ẹgbẹ́ kì yóò ṣí ìfẹ́ tara àbí ìfẹ́ ti ènìyàn àbí èrò tara níbẹ̀ Olúwa kún mi fún ẹ̀mí àtagbára rẹ̀ bàbá Olúwa kún mi fún ẹ̀mí àtagbára rẹ̀ ọmọ Olúwa kún mi fún ẹ̀mí àtagbára rẹ̀ mímọ́ ayérayé o yìí ní ẹ̀mí mímọ́ àtagbára mo bèrè agbé wọ̀ mí lójijì èyí ní ẹ̀mí àtagbára mo bèrè fún lọ́dọ̀ agbé wọ̀ mí lójijì agbàdúrà ní orúkọ Jésù Olúwa wa àmín 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 ní orúkọ Jésù à ń lọ nígbà karùn-ún Olúwa káwọ́ méjì sókè kó Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí èmi fi lè mọ dúró nínú ìfẹ́ rẹ̀ ní gbogbo ọjọ́ ayé mi èyí tí ayé mi fi lè mọ gba ìmísíyè àti àjíǹde rẹ̀ ní ojoojúmọ́ ní gbogbo àkókò ní gbogbo ìṣẹ́jú àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá ọbẹ̀ ẹ̀mí mímọ́ iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ni mo fẹ́ gbé wọ̀ mí lójijì Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ rẹ̀ Olúwa kún mi fún agbára rẹ̀ Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ rẹ̀ Olúwa kún mi fún agbára rẹ̀ èyí tí ayé mi ò fi lè mọ gba ìmísí yẹn lójoojúmọ́ èyí tí ayé mi ò fi lè mọ gba àjíǹde rẹ̀ lójoojúmọ́ àní tí ohun gbogbo yóò fi lè mọ gba ìyè ní ayé mi lójoojúmọ́ Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ sẹ́ èyí ẹ̀mí mímọ́ àti agbára ni mo béèrè fún o Olúwa gbé wọ̀ mí lójijì èyí tí ohun gbogbo tó ti tòkun ayé mi yóò fi mọ gba ìmísí yẹn lójoojúmọ́ èyí tí ayé mi ò fi mọ fọ̀ nínú ògo rẹ̀ nínú láti wá tóbi rẹ̀ Ọlọ́run ayé ilé ìmọ̀ rẹ̀ tàbí agbé wọ̀ mí sẹ́ Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ rẹ̀ Olúwa kún mi fún agbára Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ rẹ̀ Olúwa kún mi fún agbára ilé ìmọ̀ tàbí mo bẹ̀ fẹ́ agbé wọ̀ mí lójijì orúkọ Jésù agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta káwọ́ méjì sókè á lọ nígbà kẹfà Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ìtì ikú rẹ̀ àti àjíǹde rẹ̀ kò fi ní já sásán lórí ayé mi kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ìtì ikú rẹ̀ àti àjíǹde rẹ̀ àti ìyà tí Ọlọ́run jẹ títí ó tọ́ jẹ Jésù tí ò fi ní já sásán lórí ayé mi ìjẹ́ pé nípasẹ̀ rẹ̀ ayé tèmi náà yóò tún mọ jèrè ọkàn àwọn mìíràn náà sínú ìgbàlà rẹ̀ Olúwa kún mi fún ẹ̀mí àti agbára rẹ̀ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi bàbá ọbẹ̀ ẹ̀mí mímọ́
àní ẹ̀mí mímọ́ àti agbára rẹ mo bèrè bá gbé wọ̀ mí lójijì ọlọ́run ayé ya kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ èyí tí ikú rẹ àti àjíǹde rẹ àti àtọ́jà àti èsì tó ṣe àní kò fi ní já sásán lórí ayé mi èyí tí ò bù kí ayé mi àní kọ́ mọ́ kún fún ògo àti ìlógo rẹ tó bẹ̀rẹ̀ débi wípé àní ó tún mọ́ gba ayé àwọn mìíràn là àní wá sínú àgbègbè àlá rẹ ṣe Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ èyí tí ikú àti àjíǹde rẹ lórí ayé mi kò fi ní jásọ kò fi ní jásọ kò èyí tí ayé mi ó fi mọ́ fọ nínú ògo rẹ àní tóbi rẹ èyí tí mo fi ní tẹ́ni tá ní ìkẹyìn Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára rẹ èyí ẹ̀mí àti agbára ni mo béèrè fún o èyí tí ikú àti àjíǹde rẹ àti gbogbo ìyà tí wọ́n ti jẹ àní kò fi ní jásọ sán lórí ayé mi àní tí ayé mi ó fi mọ́ jẹ́ orísun ìgbàlà fún àwọn mìíràn èyí tí mo ti lè fi ìjọba òṣèlú tí mo fi ní tẹ́ni tá ní ìkẹyìn Olúwa kún mi fún ẹ̀mí àti agbára rẹ bàbá ní àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ètí ikú àti àjíǹde rẹ̀ yóò fi lè jẹ́ agbára ọ̀tun fún mi láti gba gbogbo tí ń ṣe ẹ̀tọ́ mi àti ire mi àti ògo mi pátápátá lọ́wọ́ gbogbo ẹni tó wà ètí ikú àti àjíǹde rẹ̀ tá à ń ṣe ẹ̀yẹ rẹ̀ tá à ń ṣe ẹ̀yẹ rẹ̀ lánàá tá à ń ṣe Gálílì lónìí yóò fi lè jẹ́ agbára fún mi láti mú gbogbo ìran rere mi àti ẹgbẹ́ ẹ̀ ṣe pé àṣeyọrí mi kó bẹ̀rẹ̀ láti sísìn lọ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá ọmọ ẹ̀mí mímọ́ iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ ni mo béèrè fún bàbá ọ̀yá gbé wọ̀ mí dìde àní kún mi fún ẹ̀mí mímọ́ rẹ àní kún mi fún agbára rẹ èyí tí ó mú kí ikú àti àjíǹde rẹ ni àní kó sọ mí dára gbàtà ṣé ó tó dáṣẹ́ rẹ nínú rẹ àní tó bẹ̀rẹ̀ débi wípé gbogbo tí ń ṣe ìkọlọ̀ mi àní gbogbo ẹ̀ yóò di pípa padà fún mi àní kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ èyí tí ikú àti àjíǹde rẹ ni àní yóò sọ mí dára gbàtà nínú rẹ tó bẹ̀gẹ̀ àní mi ò fi gba gbogbo tí ń ṣe ìkọlọ̀ àti ire yèmí àti gbéga mi àti ṣeré mi padà lọ́wọ́ gbogbo ẹnikẹ́ni àìsí orúkọ òru lè wà àwọn akúnmi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí kú àti àjíǹde rẹ̀ Jésù Kristi àní yomi ó tún lè sọ mi dára agbára tó bẹ̀gẹ̀ àní láti mú kí gbogbo òun rere àyòmí wo akọ́wá sì múṣẹ àṣírí àyòmí kó sì bẹ̀rẹ̀ sí sin yan àní kémi ọwọ́ inú ògo àti ẹ̀rí rere mi lọ Olúwa akúnmi fún ẹ̀mí mímọ́ Olúwa akúnmi fún agbára Olúwa akúnmi fún ẹ̀mí mímọ́ Olúwa akúnmi fún agbára iná ẹ̀mí mímọ́ àti agbára ni mo béèrè fún bàbá ọ̀yá gbogbo mi ní dídí Olúwa akúnmi fún ẹ̀mí àti agbára rẹ̀ ayé akúnmi fún ẹ̀mí àti agbára rẹ̀ iná ẹ̀mí àti agbára tó yá gbogbo mi ní mo béèrè fún agbóhùn mi agba àdúrà ní orúkọ Jésù Olúwa wa àmín 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 ní orúkọ Jésù orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bí ìlọ ọjọ́ ní ṣe mọ́ tí ń ṣe Monday Galilee ọ̀yá ẹ̀yẹ ayọ̀ bẹ̀rẹ̀ nínú ayé mi ẹ̀yẹ kí a mọ̀ tẹ́ ń pè ní ẹ̀yẹ òun ni pé kí wọ́n gbé yẹn ká kí wọ́n mọ yẹ́yàn sí kí wọ́n mọ yọ̀ kí wọ́n mọ báyàn yọ̀ èyí tẹ́ mọ̀ ń pè ní ọdún kí wọ́n mọ báyàn sọdún ọ̀yá bí ilẹ̀ ọjọ́ ní ti ń ṣe Monday Galilee ṣe mọ́ Ọlọ́run nínú agbára rẹ gbogbo tó fi ń jọlọ láti àkókò lọ jẹ́ kí ẹ̀yẹ ayọ̀ ẹ̀yẹ ohun rere ẹ̀yẹ àṣírí ayọ̀ kó bẹ̀rẹ̀ nínú ayé mi àdúrà rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi Ọlọ́run alágbára gíga bàbá ọmọ ẹ̀mí mímọ́ bí ilẹ̀ ọjọ́ òní ṣe mọ́ tí ń ṣe Monday Galilee ni ní orúkọ Jésù Kristi ọ̀yá ẹ̀yẹ ayọ̀ ẹ̀yẹ àṣírí rere ẹ̀yẹ ìgbéga ọ̀tun ẹ̀yẹ ìbùkún ọ̀yá kó bẹ̀rẹ̀ nínú ayé mi pẹ̀lú gbogbo agbára tó fi jẹ́ Ọlọ́run ni pẹ̀lú gbogbo ọ̀nà tó bá fi jẹ́ Ọlọ́run ni pẹ̀lú gbogbo tó fi jẹ́ títóbi jùlọ ni Olúwa Ọlọ́run ayérayé ọ̀yá àní bí ilẹ̀ ọjọ́ òní ṣe mọ́ tí ń ṣe Monday Galilee ni ní orúkọ Jésù gbogbo tí ń ṣe ẹ̀yẹ ayọ̀ ẹ̀yẹ ìtùnú ẹ̀yẹ ìgbéga ẹ̀yẹ àṣírí ayọ̀ Olúwa máa jẹ́ kó bẹ̀rẹ̀ nínú ayé mi báyìí àní láti sin lọ àní jẹ́ kí ẹ̀yẹ ayọ̀ kó bẹ̀rẹ̀ nínú ayé mi mọ̀ láti àkóró jẹ́ kí ẹ̀yẹ ayọ̀ kó bẹ̀rẹ̀ nínú ayé mi láti wákàtí àní jẹ́ kí ẹ̀yẹ ayọ̀ kó bẹ̀rẹ̀ láti nínú ayé mi sẹ́ Olúwa àní títí ayé àní kí mo sì jẹ́ ní táwọn yóò mọ̀ bá yọ ayọ̀ rere àní tí wọ́n bá ṣe ẹ̀yẹ ayọ̀ ní orúkọ Jésù kí wọ́n bá fagbára rẹ̀ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bí ilẹ̀ ọjọ́ ní ṣe mọ́ tí ń ṣe Monday Galilee Ọlọ́run jẹ́ kí n jẹ́ ní tí gbogbo ayé ọmọ yọ̀ fún tí gbogbo ayé ọmọ bá yọ ayọ̀ oríire ayọ̀ àṣírí ayọ̀ àdálẹ́sẹ́ lásìlẹ̀ ayọ̀ àṣeyọrí ohun rere ayọ̀ ní kúkúrú èdè ayọ̀ ìgbéga Olúwa bí ilẹ̀ ọjọ́ ní ṣe mọ́ tí ń ṣe Monday Galilee ni jẹ́ kí àní ayé bí ó di ayé tí gbogbo àwọn yóò mọ̀ bá yọ ayọ̀ àṣeyọrí ayọ̀ ohun rere pátápátá gbogbo àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi
ọlọ́run ayérayé bàbá tí gbogbo ọ̀nà tó ń gbà fi jẹ́ ọlọ́run ni tí gbogbo agbára tó fi ń jẹ́ ọlọ́run ni tí gbogbo tó fi ń jẹ́ èmi ní alẹ́ mọ́ ṣe bẹ̀rù ni èyí tó fi jẹ́ ọlọ́run kò ṣe dágbó kò sí ọlọ́run yẹ kó ṣe ṣẹ́gun ni bàbá ọ̀yá bí ilẹ̀ ọjọ́ òní ṣe mọ́ ti ń ṣe mọ́ndì àní Gálílì ni ọ̀yá jẹ́ kí ayé mi kó di ayé tá yóò bẹ̀rẹ̀ sí bá ayọ̀ rere àìjẹ́ káyé mi kó di ayé tá yóò bẹ̀rẹ̀ sí kí ayọ̀ àṣírí ayọ̀ àìjẹ́ yóò bẹ̀rẹ̀ sí yí bá ayọ̀ àìjẹ́ yóò bẹ̀rẹ̀ sí bá iṣẹ́ ayẹyẹ fún àìjẹ́ yóò bẹ̀rẹ̀ sí yí àṣẹ ayẹyẹ ìgbéga fún àìjẹ́ yóò bẹ̀rẹ̀ sí bá ayọ̀ àìníṣẹ́ ayẹyẹ ìdùnnú ayé àṣírí ayọ̀ ayẹyẹ àárẹ̀ rẹ̀ àkọọ́lẹ̀ àṣírí àṣímọ́tò olúwa gbogbo agbára tó fi jẹ́ ọlọ́run ni ọ̀yá àní jẹ́ kí èyẹ ṣe eré ayọ̀ ayẹyẹ àyíkọ́ bẹ̀rẹ̀ ní ayé mi gẹ́gẹ́ ìmọ̀ kó di ayé tí ayọ̀ bẹ̀rẹ̀ sí bá ayọ̀ tó bẹ̀rẹ̀ sí bá ṣe ayẹyẹ orere gbogbo ní orúkọ Jésù afagbára rẹ̀ kan mọ ní gbogbo agbára tó fi jẹ́ ọlọ́run ni ọ̀yá àní fi ṣe tèmi àṣepé bí ilẹ̀ ọjọ́ òde ṣe mọ́sẹ̀ tí ń ṣe mọ́dé Gálílì ni ọ̀yá jẹ́ káyé mi kó di ayé tí ayọ̀ bẹ̀rẹ̀ sí bá ayọ̀ orere àti wọ́n bẹ̀rẹ̀ sí ayẹyẹ ayọ̀ fún ayẹyẹ ìgbéga ayé àṣírí ayọ̀ ó àní ayẹyẹ ìmúṣẹ àní gbogbo tí ń ṣe ìdánilẹ́rẹ́ mi òun àìjọkọ́ bẹ̀rẹ̀ fún látàkùn kó gbogbo agbára tó fi jẹ́ ọlọ́run ní orúkọ Jésù agbàdúrà ní orúkọ Jésù Kristi olúwa wa àmín 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 ní orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Jésù Kristi ọlọ́run ẹlẹ́dàá ẹ̀mí mímọ́ ní ìṣera ìlọ́kan bí ilẹ̀ ọjọ́ ní ṣe mọ́ ti ń ṣe mọ́ndé Gálílì ni ọ̀yá ẹ jẹ́ kí gbogbo ayé wọ́n bẹ̀rẹ̀ sí yọ̀ fún mi láti sísìn lọ wọ́n bẹ̀rẹ̀ sí yọ ayọ̀ ṣeré ayọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí yọ̀ fún mi kọ́ bẹ̀rẹ̀ sí fi ayọ̀ àti dídùn dámilọ́lá dámiláre gbémiga ṣe mí lóògùn àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bá bọ́ ọmọ ọlọ́run ẹ̀mí mímọ́ ní ìṣera yín lọ́kàn pẹ̀lú gbogbo agbára yàtọ̀ tó bẹ ní káwọ́ rẹ̀ Jésù Kristi ọlọ́run tẹ gbogbo agbára tí ó fi jẹ́ ọlọ́run ni pẹ̀lú gbogbo agbára tó fi jẹ́ kò ṣe dádúró kò ṣe dé lọ́nà ni ẹ̀mí mímọ́ pẹ̀lú gbogbo agbára tó fi jẹ́ olùtúndà tó lọ́kàn àìní ìṣera yín lọ́kàn ọ̀yá àìníṣẹ́ ẹ̀dá mi láre àìbí ilẹ̀ ọjọ́ mi ṣe mọ́ tí ń ṣe mọ́tò Gálílì ni ọ̀yá àìní ẹ̀ṣọ́ bí jẹ́ tí gbogbo ayé àìní wọ́n bẹ̀rẹ̀ sí yọ ayọ̀ rere fún àìní pé tí gbogbo ayé bẹ̀rẹ̀ sí fi ayọ̀ àti dídùn dà lọ́la àìní dáadáa rẹ̀ àìní ṣe lówó àìní ṣe lọ́sọ̀ àìní gbéga àìní sọ́jẹ́ ní òkè nílẹ̀ àìní ní òkè ẹni ọlá ẹni tí kò ní wálé mọ̀lá ní orúkọ Jésù Kristi ní ìṣẹ̀ra ní ọkàn àní bí ilẹ̀ ọjọ́ òní ṣe mọ́ àní tí ń ṣe mọ́dé Gálílì ni ọ̀yá àní ẹ̀ṣọ́ bí jẹ́ tí gbogbo ayé àní wọ́n bẹ̀ sí yọ̀ fún àní wọ́n bẹ̀ sí dábọ́lá wọ́n bẹ̀ sí oṣù ṣe lóore àní láti di ológun náà àní láti di ogun náà àní láti di ẹni tí ó gòkè àní tí kò ní wálé mọ̀lá ní orúkọ Jésù Kristi ọ̀yá ẹ̀ṣin mi lẹ́jẹ́ gbọ́ yóò bẹ̀ sí yọ̀ fún ṣe nípa agbára àti àṣetọ́ ìbíjọ́ lọ́rùn agbàdúrà ní orúkọ Jésù olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi ẹ̀yà pé orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ọlọ́run gbogbo àwọn olórí aláàánú mi gbogbo àwọn olùrànlọ́wọ́ mi gbogbo àwọn alátìlẹ́yìn mi bí ilẹ̀ ọjọ́ ní ṣe mọ́ ọ̀yá tí ń ṣe mọ́dé Gálílì ohun tuntun rere ayọ̀ ẹ̀yẹ rere ayọ̀ tuntun jẹ́ kó bẹ̀rẹ̀ nínú ayé wọn ohun tuntun rere ayọ̀ ẹ̀yẹ ohun rere ayọ̀ tuntun jẹ́ kó bẹ̀rẹ̀ nínú ayé wọn èyí tí ó mú kí ayọ̀ wọn kó kún tó bẹ̀rẹ̀ débi wípé lórí aré wọ́n bẹ̀rẹ̀ sí láti mi ṣe rere láti mọ gbárùkù tì mí láti mọ ràn mí lọ́wọ́ láti sọ mi di ògo ńlá àti olókìkí ńlá àti ẹni òkè tí ò lè wálé mọ̀ láláì àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bá bọ́ mẹ́mí mímọ́ gbogbo àwọn olóore aláàánú olùrànlọ́wọ́ mi àní gbogbo àwọn alátìlẹ́yìn mi gbogbo àwọn agbárùkù tì mí àní láti sọ bí di ògo ńlá àti ológo ńlá àti olókìkí ńlá ni àní ẹni òkè tí ò lè wálé mọ̀ lálá olúwa mo fi ọ́ lọ́rọ̀ bí ilẹ̀ ọjọ́ ní sí mọ́tí ṣe mọ́dé Gálílì ni olúwa àní ohun tuntun rere ayọ̀ èyí tó tayọ tó ga tí ò lẹ́gbẹ́ tó lójú wọn àjọ kò bẹ̀rẹ̀ ṣiṣẹ́ ní ayé wọn àyẹ̀bẹ̀rẹ̀ ṣiṣẹ́ ní ayé wọn kó túnmọ̀ mọ ìkorò àti òṣèmọ́dá ayé wọn sẹ́yìn ìdààmú kó dòpin náà ayé wọn ọ̀yá bẹ̀rẹ̀ sí gbé wọn ró àríjó tó bẹ̀rẹ̀ débi wípé ayọ̀ wọn yóò kún ìjẹ́ pé pẹ̀lú dídùn pẹ̀lú ayọ̀ pẹ̀lú jó àríwọ̀n mọ̀ rántí mi sí láti mọ kàn mí láti mọ ṣe mí lóore àyè láti mọ jísà ayọ̀ mi fún mi nípa agbára àti àṣẹ àti oore pàtàkì àti ìrànlọ́wọ́ rẹ olúwa ọ̀yá bẹ ayé wọn wò ọ̀yá jẹ́rìí agbára ẹgbẹ́ ayé wọn fi tó bá agbára ẹ̀fọ́ ayé wọn ní orúkọ Jésù agbàdúrà ní orúkọ Jésù Kristi olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta nígbà tí Jésù jíde gbogbo àwọn tí wọ́n pera wọn ní ayọ̀lẹ́nu àwọn ọ̀tá gbogbo wọn kú dànù nígbà tí Jésù kankan Jésù àgbélébùú aṣọ pé aṣọ kéré tẹ́bìlì oṣù kìíní ó fàya pátápátá ọ̀yà gbogbo àwọn tí wọ́n pera wọn ní afogunjà ayé mi àní ayé mi lẹ́nu apá ayé mi lójú ọlọ́run bí ilẹ̀ ọjọ́ ní ṣe mọ́ ti ń ṣe
Monday ẹ̀yẹ àjọyọ̀ Gálílì gbogbo àwọn tó fogun jà ayé mi gbogbo àwọn tó ń pe àwọn olólùwọ̀ ayé mi ní àjẹkọ́ bẹ̀ sí ní kú dànù bí aṣọ kéde tẹ́fì ṣe ìyá ní ọjọ́ kìíní àná ó lọ jẹ́ kí ayé wọn kọ́ ìyá dànù kí wọ́n ṣòfò dànù gẹ́gẹ́ bí Fáráò ṣe ronú nínú òkun pa nípa agbára rẹ̀ jẹ́ kí wọ́n run dànù níbi owó kí wọ́n wá àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá wọ Ọlọ́run àwọn ọmọ ogun o àìníwọ̀ Ọlọ́run àwọn ọmọ ogun o ìwọ tó ń gba àwọn aláìlágbára kó lọ́wọ́ àwọn tí wọ́n lágbára jù wọ́n lọ bí ilẹ̀ ọjọ́ ni ti ń ṣe Monday ni Monday Gálílì ni àjọyọ̀ ayé ni olúwa ṣe mọ́ ni ọ̀yá gbogbo àwọn tó ń pera olórogún ayé mi gbogbo àwọn tó ń pera ní ayé olóra náírà ayé mi gbogbo àwọn tí wọ́n ń pera ní agbẹnulẹ́nujú ayé mi gbogbo àwọn tí wọ́n ń pera ní ọ̀tá àwọn afinusùn àwọn abẹ́abẹ́ni lọ́wọ́ àbí àwọn tó àbẹ̀ lọ́wọ́ ẹ̀ láti mọ fogun jẹ́ mi láti mọ fogun jẹ́ láti mọ fogun jẹ́ ọ̀dọ́ mi àbí ìdílé mi lọ́wọ́lọ́wọ́ bàbá ní orúkọ Jésù Kristi jẹ́ ká ìwọ̀n kọ́ fàyà bí ayé bá aṣọ kéré tẹ́bìlì ṣe fàyà àìjẹ́ ká ìwọ̀n kọ́ fàyà bí aṣọ kéré tẹ́bìlì ṣe fàyà gẹ́gẹ́ bí Fáráò ṣe run nínú òkúpa nípa agbára rẹ̀ ó yá jẹ́ ká iye tí wọ́n náà kó oorun dànù ó yá jẹ́ ká iye tí wọ́n náà kó oorun dànù àìjẹ́ ká iye tí wọ́n náà kó oorun dànù ìjọba láti fìdí rẹ̀ múlẹ̀ wípé àwọn tí wọ́n gbẹ́ kòtò ni wọ́n ti sínú kòtò ó yá gbogbo kòtò tí wọ́n gbẹ́ gbogbo ìmọ̀ àti ète wọn àìjẹ́ káwọn tí wọ́n kó sínú rẹ̀ àìjẹ́ kó dàrí àwọn gan lórí àìjẹ́ kó bẹ̀ sí ṣòfò dànù àìjẹ́ kó bẹ̀ sí ráàrùn dànù èyí tí wọ́n kó bẹ̀ sí yàwó dànù èyí tí kó bẹ̀ sí jásí kó bẹ̀ sí kú dànù èyí tó yẹ fún àrùn ó yá kí wọ́n wọnú àrùn lọ èyí tí àrùn ó sì dè wọ́n mọ́lẹ̀ tí wọ́n jẹ àrùn káàkiri ní gbogbo ọjọ́ ayé wọn tó kù bàbá ẹ̀yà kún wọn fún agbára rẹ̀ hàn ọ̀yà dàmílẹ̀ pàpàtà ọ̀yà kọlu gbogbo àwọn ayọ̀ nínú ayé mi àrí bí ilẹ̀ ọjọ́ ní ṣe mọ́ tí ṣe Monday Gálílì ni èyí gbogbo yẹn yọ ayọ̀ ẹ̀yẹ àjíǹde Jésù ọ̀fọ̀rẹ́ ṣe ni ọ̀yà àní gbogbo ẹ̀ tó pẹ̀ ní ayọ̀ náírà àti gbogbo tí ayé mi ni àní tẹ́ bọ́ láti bẹ̀ ní ọ̀run ọ̀yà fòpin sí ayé wọn àní àwọn tí àsàn ọ̀yà jẹ́ kó jẹni tí wọ́n rù káàkiri àní láti wá gbóni wọ́n ṣe sàn èyí mo sì ní rí wòsàn lálẹ́ àní àwọn tí wọ́n yẹ fún kó yẹ kí wọ́n kú dànù àwọn tó yẹ fún nínú ìyá kí wọ́n mú dànù àwọn tó yẹ fún wa kí wọ́n pààrùn lójijì nípa agbára àti àṣẹ rẹ̀ kó bó ti jẹ́ tirẹ̀ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 orúkọ Jésù orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run ìjọba rẹ agbára rẹ títóbi wà láàyè rẹ àṣẹ rẹ ẹ̀yà sọ̀kalẹ̀ sínú ìbò sí sọ̀kalẹ̀ kó sì mọ jẹ́rìí wà láì bó ṣe jẹ́rìí agbára àti wà láàyè rẹ lọ àdúrà rẹ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ayérayé bàbá ọmọ ẹ̀mí mímọ́ ìjọba rẹ agbára rẹ àṣẹ rẹ ìmísí rẹ ìwàláyé rẹ títóbi rẹ iná ẹ̀mí mímọ́ rẹ ohùn rẹ ọ̀rọ̀ rẹ Olúwa jẹ́ kó tó máa farahàn ní bó ṣe farahàn lọ jẹ́ kó tó máa fọ̀ nínú bó ṣe fọ̀ lọ wàá tó máa jẹ́ olùdarí àtàlákòóso gbogbo ní bó ṣe jẹ́ lọ wàá tó máa jẹ́ ìwàláyé rẹ bó ṣe jẹ́ ìwàláyé rẹ lọ jẹ́ kí gbogbo ògo tó máa jẹ́ tirẹ̀ bó ṣe jẹ́ tirẹ̀ lọ ìwọ ọgá ti kára rẹ wàá tó máa fi ara rẹ hàn bó ṣe fi ara rẹ hàn wàá tó máa jẹ́ ìrì títóbi rẹ bó ṣe jẹ́ tirẹ̀ rẹ jẹ́ kí ògo ìyọlá kó tó máa jẹ́ tirẹ̀ nínú gbogbo àìbó jẹ́ tirẹ̀ nínú ìwọ ọgá wàá tó máa jẹ́ olùdarí àtàlákòóso gbogbo àìwá gbá gbogbo àgbégbára gbogbo àìbọ́ pátá fún ògo àti ìlógo rẹ sẹ́yìn kí yìí ògo ti máa jẹ́ tirẹ̀ kó ògo yóò sì máa jẹ́ tiwọn náà wà láàyè títí ayé àdìsẹ́ lè rí síwẹ̀ láti mọ orúkọ rẹ ga agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù ẹ jẹ́ ká kọrin wa bàbá mi àtọlọ́run mi fún mi nírànwọ́ rẹ kí lérò ká gbogbo ayé pátá o lọ́lá orúkọ rẹ̀ ọba àwọn ọba bàbá mi àtọlọ́run mi tó ga jùlọ fún mi nírànwọ́ rẹ̀ ọba ayérayé o kí lérò ká gbogbo ayé lẹ́kùn síbi kan lọ́lá orúkọ rẹ̀ ọba ayérayé bàbá mi àtọlọ́run mi bàbá tó mọyì ọmọ fún mi nírànwọ́ rẹ̀ tí kò lẹ́gbẹ́ o kí lérò ká gbogbo yẹ títí láéláé o lọ́lá orúkọ rẹ̀ ayérayé bàbá ọmọ ẹ̀mí mímọ́ adá gbogbo padà sọ́dọ̀ rẹ̀ gba ọpẹ́ àṣeyìn fún etí rẹ tí kò wò láti gbọ́ títí wa fún wọlé tí kò kú láti gbà wá pápá ìjọba tó kú ọmọ rẹ wá ṣe ọmọ rẹ wá sì mú ṣe ní ayé ẹnìkankan wáyé pé ká ké pè ọ ìwọ yóò sì gbọ́ títí wa nítorí pé ìwọ gbọ́ títí wa àtàwa tí à ń bẹ níbi àtàwọn tí wọ́n ń wò wá Olúwa aṣọ gbogbo ṣe gba ọpẹ́ àti ìyìn fún gbogbo oore tí wọ́n ti ṣe ní ayé ẹnìkankan wa fún gbogbo tó ti dògúnlẹ̀ tí wọ́n ti jíde pátápátá tó ti sọdí ayé fún ẹnìkan tó ti mọ ológun aṣọ gbogbo ṣe gba ọpẹ́ àti ìyìn nítorí pé èrèrè ló kó wa kùtà ọmọ jẹ ìrìnrìn ẹnìkankan yóò sì wá sí mo ṣe aṣọ gbogbo ṣe gba ọpẹ́ àti ìyìn títí láwọn ọmọ yìnyín ọ láwọn orúkọ rẹ ga agbàdúrà
ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Oore ọ̀fẹ́ ti Bàbá, oore ọ̀fẹ́ ti Ọmọ, oore ọ̀fẹ́ ti Ẹ̀mí Mímọ́ ó bùkún ayé wa, ó gbé ayé wa ró, ó mú wa ga, ó mú wa tayọ, ó mú wa ṣe rere. Gbogbo ọ̀nà oore gbogbo ó ṣí fún wa, gbogbo ọ̀run ṣeré gbogbo ó ṣí fún wa. Ìrànlọ́wọ́ láti ibi mímọ́ wa àti ní láti Síónì wa a bẹ̀rẹ̀ sí ní rí gbà báyìí. Ayé ẹnì kọ̀ọ̀kan wa kò tó mọ nǹkan òru mọ́, ayé ẹnì kọ̀ọ̀kan kò tó mọ ìnira mọ́, ayé ẹnì kọ̀ọ̀kan kò tó mọ òṣì mọ́, ayé ẹnì kọ̀ọ̀kan kò tó mọ ìpọ́njú mọ́. Ní gbogbo ọ̀nà a bẹ̀rẹ̀ sí ní àdìtú àdìsẹ́kọ̀ọ́ àdìyàkùnrin àti ohun rere, ire àti àánú àti oore ọ̀fẹ́ Ọlọ́run àti ojú rere Ọlọ́run ọbẹ̀ sì tẹ̀lé wa káàkiri, ọbẹ̀ sì wà ní pẹ̀lú wa níbi gbogbo. Bẹ́ẹ̀ ni gbogbo ògo sì jẹ́ ti Ọlọ́run alààyè. Àjẹni tí ọmọ ní èrè ayọ̀, àjẹni tí gbogbo ẹyọ mọ yọ ayọ̀ ìṣèlú fún, àjẹni tí gbogbo ẹyọ mọ yọ ayọ̀ gbéga fún, àjẹni tí gbogbo ẹyọ mọ kí kú oríire. Bẹ́ẹ̀ ni orí kò yí padà, gbogbo ògo sì jẹ́ ti Ọlọ́run alààyè. Àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Hallelujah méje. Hallelujah 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 hallelujah. Ògo wa lókè.